fídíò CD ẹnu àṣẹ ti jáde papọ̀ ẹ máa rà o. dákun mama jẹ́ wù mí mama jẹ́ ò fẹ́ mi dákun mama jẹ́ ò wù mí mama jẹ́ ò fẹ́ mi obìnrin tí ó ṣekú pa mí nílé dúníyà àtọkọ tí ó ṣekú pa wá nílé dúníyà dákun mama jẹ́ ò wù wá mama jẹ́ ò fẹ́ wá. àwọn obìnrin kan ń bẹ àwọn tí ní ọlọ́kadà fẹ́tíà. ẹbí aláyọ̀ ọlọ́kadà jálẹ̀ ọ̀dàlẹ̀ obìnrin fákàfùkù bá ń bà bíi tirẹ̀lùwẹ̀ ọjà ìyẹn wọn bẹ́gùn kiri ó ń dẹ́sà kan sí ilé ẹ̀kọ́ ní túnójú ewé. ọlọ́kadà fẹ́tíà ní gbé àwọn lọ fáwọn katapila ọkọ̀ òkè àwọn aláwà pa ọlọ́kadà ọ̀ lásìkò tí ọwà gbé náà ni ó tún dá padà èyí nìyẹn ń pè ní irinṣẹ́ mọ́sá fún ọ tó. irú àwọn ọlọ́kadà bẹ́ẹ̀ máa bẹ̀rù ọlọ́run bọ̀dà ọlọ́kadà ìwọ ló ń bá gbéyàwó níyàwó lọ òtẹ́ẹ̀lì bí wọ́n bá níyàwó tọ́ da débi pé wọ́n gbé lọ òtẹ́ẹ̀lì ọba ìsan wọn lọ́lọ́run bó ti lábẹ́ gọ́tà tó fi tìhún náà wọ́n kì í mọ́lẹ̀ ń bẹ́ ọba ìsan lọ́lọ́run ọlọ́run ò ní kúngbà kan ẹ̀san ò sì ní gbé gẹ́gẹ́ bọ́lá ti sọ fún wa ní Quran chapter 24 verse 4 to 10. Imam Taofik Akíngbẹ̀rú ló kọ́ ó jáde lábẹ́ àṣẹ ẹlẹ́sẹ̀ multi-mystic investment 35 ọdún oṣù Ìdúmọ̀tà Èkó tẹlifon 01-200-0788 tàbí 080-33-200-187 àti 080-236-47778 sub-29 Òṣòdì shopping center Òṣòdì Èkó tẹlifon 080-236-50693 number 16 Adéjọlá shopping complex Ògùnpá Ìbàdàn tẹlifon 080-525-0230 audio cassette audio CD àti video CD ẹbí aláyọ̀ ti wà káàkiri gbogbo ilé ìtajà tí a ti ń tọ́jú lówó kásẹ̀tì orin throughout Nigeria get your copy today. inú ilé wa kò ní dàrú èṣù oníráyè nínú ilé wa àwọn ọmọ tí a bí àtòrí ire lọ́lá Kùránì ọ̀rọ̀ Ọlọ́run lọ́lá Kùránì ọ̀rọ̀ Ọlọ́run lọ́lá Kùránì ọ̀rọ̀ Ọlọ́run. Distinguished ladies and gentlemen, I hereby introduce to you my daughter, Sayyidat Madina Muhammad Kazim Ayiloja. I want to seize this opportunity to seek for support of all kind. You will be supporting me in my life, as we shall never give you a cause to regret your support. Thank you very much. Any comment on the continue? Any continue? So I'm going Sallu ala nabil karim sallallahu alaihi wasallam. ọmọ àjànàkú ní yàrá ọmọ tó yàrá bí ẹ̀yà ní ìjọ ẹ̀wọ̀n bọ́mọ tí ń pè ní yàrá tí bàbá ń sọ̀díwù kẹ́ bàrí máa dé ẹ̀dá ìhùwà rẹ̀ sista Medina Muhammed Ayélọ́jà kà síwájú. ẹ̀wùwà rẹ̀ nítorí ọ̀la ẹ̀dá ìṣẹ̀sí rẹ̀ nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó ọ̀la àyàfọ́ lọ́wọ́. ẹni ṣeré láyé yóò gbẹ̀san rẹ̀ ẹni ṣe kà láyé yóò gbẹ̀san rẹ̀ àgọ́rẹ́ àti ìka ìkan kì í gbé ẹ jẹ́ ká hùwà rẹ̀ nítorí ọ̀la. bàrí máa dé ẹ̀dá ìhùwà rẹ̀ multi-mystic investment 35-42 Agoro Street Ìdúmọ̀tà Èkó tẹlifon 01-200-0788 tàbí 080-33-200-187 àti 080-236-47778 bàrí máa dé sub-29 Òṣòdì shopping center Òṣòdì Èkó tẹlifon 080-236-50693 number 16 Adéjọlá shopping complex Ògùnpá Ìbàdàn tẹlifon 080-525-0230 audio cassette audio CD àti video CD bàrí máa dé wìtìwìtì ló ń tà. ẹkú ilédè bàbá wa ẹkú ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ẹkú ilédè bàbá wa. ẹkú ilédè bàbá wa ẹkú ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ẹkú ilédè bàbá wa.
bàbá wa ẹkún ilédè bàbá wa gbogbo Kádìríyà lápapọ̀ ẹkún ilédè bàbá wa. ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa. ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa gbogbo Marikasi lápapọ̀ ẹkún ilédè bàbá wa. ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa. gbogbo ẹbí Tàpá lápapọ̀ ẹkún ilédè bàbá wa. gbogbo ẹ̀yin ìyá wa pátá ẹkún ilédè bàbá wa. níbi ẹ̀tàwédé tẹ̀ta gbòde ẹkún ilédè bàbá wa. bàbá Khalifa Sàláàtì ẹkún ilédè bàbá wa. Maulana Abdul Kadiri ẹkún ilédè bàbá wa. bàbá wa Amirul Jaishi ẹkún ilédè bàbá wa. bàbá wa Amirul Jaishi ẹkún ilédè bàbá wa. bàbá wa Khalifa Mukaddamu ẹkún ilédè bàbá wa. Zainul Kadiri Lájàṣẹ ẹkún ilédè bàbá wa. ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa. ẹkún ẹbí Tàpá lápapọ̀ ẹkún ilédè bàbá wa. ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa. ẹ̀yin ìyá wa mẹ́tẹ̀ẹ̀ta ẹkún ilédè bàbá wa. Tẹ́ńjáyà Fálì Mùbárakù ẹkún ilédè bàbá wa. tẹ̀sí tó ń jẹ̀yà fáwa ọmọ kéwú ẹkún ilédè bàbá wa. ọmọ kéwú lápapọ̀ ẹkún ilédè bàbá wa. ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa. gbogbo ẹbí Tàpá lápapọ̀ ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa. ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Ọlọ́run bá wa kẹ́ bàbá wa. àforíjì fún bàbá wa àforíjì fún bàbá wa. bàbá wa Ali Mubaraku Ọlọ́run bá wa kẹ́ bàbá wa. ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa. bàbá Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa. Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa. Izulahi bàbá tuntun Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa. Izulahi bàbá tuntun Yakibu Neli Ashirafi Ọlọ́run jẹ́ kó yẹ ó máa rí ẹkún ilédè bàbá ẹkún ilédè bàbá ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá ẹkún ilédè bàbá wa. gbogbo ọmọ tí bàbá bí pátá ẹkún ilédè bàbá wa. gbogbo ọmọ tí bàbá bí pátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lálágbà ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa. ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa. ẹbí Sàláàtì lápapọ̀ ilédè bàbá wa. ẹbí Sàláàtì lápapọ̀ ilédè bàbá wa. ẹbí Sàláàtì lápapọ̀ ilédè bàbá wa. ẹbí Tàpá lápapọ̀ ilédè bàbá wa.
اغفر لمرشدين صلاتي وعبد لا شيخي وقدوتي يا ربي يا غفار اغفر لمرشدين صلاتي وعبد لا شيخي وقدوتي علي الموت في الأكوان إلا فريدة ولأمة عاشت خلود لمعيشة لقد يصدق الجبار قولي بلا مراء بأن كل نفس تأتي بعد عيشة فيا ربي يا غفار اغفر لمرشدين صلاتي وعبد لا شيخي وقدوتي وأيقنت أن الله فعل ما يشاء وأن لا مجال نلتقي بدانتي فصبر أياما أسند العتب في الأمور تقاتل أسمى رالي بلاد بكيشتي فيا ربي يا غفار اغفر لمرشدين صلاتي وعبد وإن كنت تبحث عن حقيقة سالكي لموهوب بين العالمين بدعوته فوالله مما يتوقد يويته وبلغت منزلة الحقيقة بنيته فيا ربي يا غفار اغفر لمرشدين صلاتي وعبد لا شيء وقدوتي هدمت وصول الجاهلية بالنهى وقودت أتنا بعد العلي بواسطه شربنا بكاس. fídíò cd ẹnu àṣẹ ti jáde papọ̀ ẹ máa rà ó. dákun mama jáwù mí mama jẹ́ ó fẹ́ mi dákun mama jẹ́ ó wù mí mama jẹ́ ó fẹ́ mi obìnrin tí ó ṣekú pa mí nílé dúníyàn àtọkọ tí ó ṣekú pa wá nílé dúníyàn dákun mama jẹ́ ó wù wá mama jẹ́ ó fẹ́ wá. àwọn obìnrin kan ń bẹ àwọn tí ní ọlọ́kadà spẹ́ṣíà. ẹbí aláyọ̀ ọlọ́kadà jálẹ̀ ọ̀dàlẹ̀ obìnrin fákàfùkù bá ń bàbí tirẹ̀lùwẹ̀ ọjà ìyẹn wọn bẹ́gùn kiri ó ń dẹ́sà kọ́sìrì ẹ̀kọ́ ní tí lójú ewé. ọlọ́kadà spẹ́ṣíà ní gbé àwọn lọ fún àwọn katapila ọkọ̀ òkè àwọn aláwàpá ọlọ́kadà ọ̀ lásìkò tí ọwà gbòó náà ni ó tún dá padà èyí nìyẹn ń pè ní irinṣẹ́ mọ́sá fún ọ tó. irú àwọn ọlọ́kadà bẹ́ẹ̀ máa bẹ̀rù ọlọ́run bọ̀dà ọlọ́kadà ìwọ ló ń bá gbéyàwó níyàwó lọ hòtẹ́ẹ̀lì bí wọ́n bá níyàwó tọ́ dáa débi pé wọ́n gbé lọ hòtẹ́ẹ̀lì ọba ìsan mọ̀ lọ́lọ́run bó ti lábẹ́ gọ́tà tó fi tòun náà wọ́n kì í mọ́lẹ̀ ń bẹ́ ọba ìsan lọ́lọ́run ọlọ́run ò ní kúngbà kan ẹ̀san ò sì ní gbé gẹ́gẹ́ bọ́lá ti sọ fún wa ní Quran chapter 24 verse 4 to 10. Imam Taofik Akegbẹ̀rún ló kọ́ ọ jáde lábẹ́ àṣẹ ẹlẹ́sẹ̀ multi-mystic investment 35 gbàgbọ́ oṣù dìdúmọ̀tà èkó tẹlifon 01-200-0788 tàbí 080-33-200-187 àti 080-236-4778 sub 29 Oṣòdì shopping center Oṣòdì èkó tẹlifon 080-236-50693 number 16 Adéjọlá shopping complex Ògùnpá Ìbàdàn tẹlifon 080-5250-2360 audio cassette audio CD àti video CD ẹbí aláyọ̀
ti wà káàkiri gbogbo ilé ìtajà tí a ti ń tọ́jú lówó kásẹ̀tì orin throughout Nigeria. Get your copy today. inú ilé wa kò ní dàrú èṣù oníráyè nínú ilé wa àwọn ọmọ tí a bí àtòrí ire lọ́lá Kùránì ọ̀rọ̀ Ọlọ́run lọ́lá Kùránì ọ̀rọ̀ Ọlọ́run lọ́lá Kùránì ọ̀rọ̀ Ọlọ́run. Distinguished ladies and gentlemen, I hereby introduce to you my daughter, Sayyidat Madina Muhammad Kazim Ayiloja. I want to seize this opportunity to seek for support of all kinds. You've been supporting me in my life, as we shall never give you a cause to regret your support. Thank you very much. You are doing well. Ní kọ́ mi náà tó rẹ̀ pọ̀ tèmi èdè ní kọ́tì ẹ̀ sọ́dọ̀ mi kárí. Sallu ala nabil karim. Ó máa jànàkú ní yàrá ọmọ tó yá bá bí ẹ̀yà ní ìjọ ẹ̀wọ̀n bọ́mọ tí ń pè ní yàrá tí bàbá ń sọ díwù kẹ́ bàrí máa dé ẹ̀dá ìhùwà rẹ̀ Sister Medinat Mohammed Ayélọ́jà kà síwájú. Ẹ̀wùwà rẹ̀ nítorí ọ̀la, ẹ̀dá ẹ̀ṣẹ̀ sí rẹ̀ nítorí ọ̀la, ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù, kò sẹ́ni tó wọ̀lá àyàfọ́ lọ́wọ́. Ẹni ṣeré láyé yóò gbẹ̀san rẹ̀, ẹni ṣèkà láyé yóò gbẹ̀san rẹ̀, àgọ́rẹ́ àti ìkà ikán kì í gbé, ẹ jẹ́ ká hùwà rẹ̀ nítorí ọ̀la. Bàrí máa dé ẹ̀dá ìhùwà rẹ̀ multi mystic investment 35/42 Agoro Street Dùmọ̀tà Èkó telephone 01-266-0788 tàbí 080-33-200-187 àti 080-2364-7778. Bàrí máa dé subject ilé ìwòsàn service center Òṣòdì Èkó telephone 080-2365-6693 number 16 Adéyọlá shopping complex Ògùnpá Ìbàdàn telephone 080-5250-2300 audio cassette audio CD àti video CD Bàrí máa dé wìtìwìtì ló ń tà. Ẹkú ilédè bàbá wa, ẹkú ilédè bàbá wa, ẹbí Sàláàtì lápapọ̀, ẹkú ilédè bàbá wa. Ẹkú ilédè bàbá wa, ẹkú ilédè bàbá wa, ẹbí Sàláàtì lápapọ̀, ẹkú ilédè bàbá wa. Ẹkú ilédè bàbá wa, ẹkú ilédè bàbá wa, gbogbo Kádìríyà lápapọ̀, ẹkú ilédè bàbá wa. Ẹkú ilédè bàbá wa, ẹkú ilédè bàbá wa, ẹbí Sàláàtì lápapọ̀, ẹkú ilédè bàbá wa. Ẹkú ilédè bàbá wa, ẹkú ilédè bàbá wa, gbogbo Máríkàsì lápapọ̀, ẹkú ilédè bàbá wa. Ẹkú ilédè bàbá wa, ẹkú ilédè bàbá wa, ẹbí Sàláàtì lápapọ̀, ẹkú ilédè bàbá wa. Gbogbo ẹbí Tàpá lápapọ̀, ẹkú ilédè bàbá wa. Gbogbo ẹ̀yin ìyá wa pátá, ẹkú ilédè bàbá wa. Níbi ẹ̀ta wédè tẹ̀ta gbòde, ẹkú ilédè bàbá wa. Bàbá Khalifa Sàláàtì, ẹkú ilédè bàbá wa. Maulana Abdul Kadiri, ẹkú ilédè bàbá wa. Bàbá wa Amirul Jaishi, ẹkú ilédè bàbá wa. Bàbá wa Amirul Jaishi, ẹkú ilédè bàbá wa. Bàbá wa Khalifa Mukaddamu, ẹkú ilédè bàbá wa. Zainul Kadiri Lájàṣẹ, ẹkú ilédè bàbá wa. Ẹkú
bàbá wa o ẹkún ilédè bàbá wa ẹgbẹ́ bí tàpàlà papọ̀ ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa ẹ̀yin ìyá wa mẹ́tẹ̀ẹ̀ta ẹkún ilédè bàbá wa. Tẹ́ńjáyà Fálímù Bárakú ẹkún ilédè bàbá wa. Lọ́sì tó ń jẹ̀yà fáwa ọmọ kéwú ẹkún ilédè bàbá wa. Ọmọ kéwú lápapọ̀ ẹkún ilédè bàbá wa. Ẹkún ilédè bàbá wa o ẹkún ilédè bàbá wa. Ọ̀pọ̀ ẹbí tàpàlà papọ̀ ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa. Ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa o Ọlọ́run bá wa kẹ́ bàbá wa. Àforíjì fún bàbá wa àforíjì fún bàbá wa bàbá wa lè Mùbárakù Ọlọ́run bá wa kẹ́ bàbá wa. Ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa bàbá Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa. Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa Izulahi bàbá tuntun Ọlọ́run bá wa ṣọ́ bàbá wa Izulahi bàbá tuntun lẹ́kì ibùnẹ́lì àṣíráfì Ọlọ́run jẹ́ kó yẹ ó máa rí ẹkún ilédè bàbá ẹkún ilédè bàbá ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá ẹkún ilédè bàbá wa gbogbo ọmọ tí bàbá bí pátá ẹkún ilédè bàbá wa gbogbo ọmọ tí bàbá bí pátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lálágbà ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa ẹkún ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ilédè bàbá wa ẹbí Sàláàtì lápapọ̀ ilédè bàbá wa ẹbí lápá lápapọ̀ ilédè bàbá wa akéwù lápapọ̀ ilédè bàbá wa ìdílé lápapọ̀ ilédè bàbá wa ìdáàbì lápapọ̀ ilédè bàbá wa Sàláàtì lápapọ̀ ẹkún ilédè bàbá wa. Faya Rabbi ya Gaffaru igfir lil murshidin Salati wa abdil la shaykhi wa qudwati Faya Rabbi ya Gaffaru igfir lil murshidin Salati wa abdil la shaykhi wa qudwati Halil mautu fil akiwani la faridatun wali ummatun aishati guluda limaishati laqad yasidakal jabbaru qawli bila mira bi an kullu nafsin ta'ta ibada aishatin faya Rabbi ya Gaffaru igfir lil murshidin Salati wa abdil la shaykhi wa qudwati wa ayqantu anna
فصبر أياما أسند العتب في الأولى تقاتل أسماء رالي بلاد بكشاتي فيا ربي يا غفار اغفر لمرشدين صلاتي وعبد الله شيخي وقدوتي وإن كنت تبحث عن حقيقة سالكي لموهوب بين العالمين بدعوته فوالله مما يتوقد يويته وبلغت منزلة الحقيقة بنيته فيا ربي يا غفار اغفر لمرشدين صلاتي وعبد الله شيخي وقدوتي هدمت وصول الجاهلية بالنهى وقودت أتنا بعد العلب وعزته شربنا بكاس síbẹ̀síbẹ̀ a sì máa sóríire. ó lè bá wa ọ̀tá nínú pé kí ó má jọ ara ó lọ bí wọ́n ń gbọ́nà ẹ̀kọ́ nínú pé kí a máa gbòòrò. ìgbà táwọn bá ti dìtẹ̀ pé kó má da fẹ́ nìkan. èrò nínú ẹ̀ ó láwọn oríṣiríṣi kéṣẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣe jáde. a ó sórí ilé ọ̀la ìkó kẹrẹ. Yes, àwọn sórí ilé. Wàláì ẹ̀jẹ̀ ní lọ́kì gan kẹ́ máa bọ̀. Lọ́kì kan ẹ̀yọ̀ kan ṣoṣo tó kù nígbà kan lè ti wá béèrè ẹ̀ láìpẹ́. Òun náà máa rà lọ́wọ́ tẹ̀dé yìí. Ṣé mo sọ fún yín pé mi rà mọ́ ni? Ìgbà tí mi retí yín pé mi ò jẹ́ rí yín. Ẹ̀wọ̀n ni wọ́n á tó fẹ́ tù wá fún mi. Màmá ti pọ́ òtajà ti pọ́ ọ̀rà ẹ̀jẹ̀ ní àwọn akẹ́jẹ́ ti fún yín pọ̀rọ̀ o. Ẹ jọ ẹ gbà dájú ẹgbẹ́ wà. Ayé ìbọn máa tó gbé lọ́wọ́ máa ṣe bí wọ́n ti ń gbọ́ láti tó lè jẹ lórí ìgbà ìtura mi nípa ìwádìí. Ẹ wò ó, ẹ má sọ pé wípé ó yẹ lówó kankan lọ́wọ́, ẹ má fún mi. 500 naira pẹ̀lú ìkànnì ọkọ̀ rán sọ́kọ̀, èmi ò ní gbà o. Wọ́n ní àlọ́ fẹ́ ṣe sí mi ní ọ̀rọ̀ ẹni ẹ bá lọ́rọ̀ rèé. Ẹsẹ̀ tí lè mú máa mú lọ. Àwọn alákọ̀ọ́kọ́ wa tẹ́lẹ̀, àwọn bàtọ̀ wa kò mówó dání. Bàtẹ́mi dẹ̀ retí wọn tí mo rí wọn, arákùnrin yìí dẹ̀ dé, wọ́n láwọn fẹ́ ra, inú dẹ̀ ti ta fún un. Bó ṣe dé nìyẹn, wọ́n á bá wọn jà sí. Ọ̀dà kí ẹ má parọ́ mi. Ẹ wò nígbà tí ìjẹ́ wípé ẹ fowó lẹ̀ kò sẹ́ni táwọn ò lè ta ọjà wa mú. Kí sáà ti wo náà lè jà. Ibrahim ni a ó fi oríire ní. Olórí ire lọ́wọ́ yìí ṣé ká má parọ́. Lọ́ba ṣe gbọ́ pẹ́sẹ́ǹtì ìdí olórí ire lọ́wọ́ yìí. Olórí ire láàrin àwọn tí máa ń kọ́ lórí. Ẹ̀kọ́ ire òṣìṣì ọwọ́ láàrin àwọn olórí òṣìṣì. Tẹ́rí tó yọ kábà yọ mẹ́rin pé bí ṣe ń wù yìí tí ń wo àwọn èèyàn ká. Mẹ́wàá ni mo kó wọ bí ìlàlẹ́ àná. Ni mo kó wọ bí ìlàlẹ́ àná. Wọ́n á máa sanwó lẹ̀ kí wọ́n tó wá gbà lọ́wọ́ mi. Èyí wá ṣe ń tọ́ wọn ọ̀pọ̀ káàkiri gbogbo tí wọ́n á ta kẹsẹ̀tì. Tí àwọn tí ń tó olùgbé náà ni mo sọ. Ẹni tó ṣe wà lọ́ọ̀ mi. Wọ́n sì ló gbé jáde. Àní bẹ́ẹ̀ kọ́ mọ́ọ̀sì. Wọ́n máa kọ́ mi lórí àgbà. Ó jẹ́ mi lórí àgbà. Mọ́ọ̀sì wọ́n ti ṣe é nu fíìsì pẹlẹbẹ kalẹ̀. Ẹ máa wù báyìí. Wọ́n máa mú sí pé bá jù mí lọ́nà ìkàkà kíkòkò síbẹ̀síbẹ̀ ẹ má jẹ́ àpárọ̀ fún mi. Báyìí èyí ni wọ́n bẹ̀. Ẹ ṣe bí ọkùnrin ẹ padà wá èkó mọ́ ń lọ bí mo ṣe wà tí yọ kó wálé bíbá ẹ jẹ́ àfún obìnrin. Ẹ máa kó gbogbo wa náà lálọ́ òbí ọlọ́run yá ẹ̀jẹ̀ bí òwò ṣùgbọ́n mo kàn máa mà fẹ́ fún mi. Dádì fẹ́ kọ́ ní àwọn. Lágbára ọlọ́run bẹ́ẹ̀ bá ti sìn ìlú ẹ̀ bá lọ́dọ̀.
ẹ bá ń dówó padà wà á tún sọ owó ayọ̀ wà bá mi kò sí ìjàmbá ọ̀rẹ́ mi padà wà lọ́wọ́ sí díẹ̀ sí kẹsì láti wà lọ́wọ́ sọ́kù wa ní bọ̀ ọ́fẹ́ sí ẹ̀jẹ̀ ló sórí ilé o. àwọn àfáwà nílọrin tí wọ́n kọ́ wa ní kéwú ọ̀rí ọlọ́run ni wọ́n ṣe ọ̀rí ọlọ́run òdodo bàbá ti fọlá wọn bẹ́ẹ̀lú wa wà láyé tàláyé súnmọ́ bí láyé yóò sì máa ṣe wàlá ìlàìlàlà. kò sí ìbànú lórí tuntun Alhaji Ibrahim Labaika yìí tó ti sọ pé gbogbo wa a ó ṣoríire ọdún kásẹ̀tì rẹ̀ lẹ́ ń gbọ́ tẹ́lẹ̀ fídíò síbi rẹ̀ rí lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ èjì ẹgbà. síbẹ̀síbẹ̀ a ó ṣoríire síbẹ̀síbẹ̀ a sì máa ṣoríire. bàbá wọn tá ń bínú kékeré a máa dà tàbí wọn gbọ́nà burú kékeré a máa gòkè. ìgbà táwọn bá ti gbèrò pé ọmọdé abẹ́ nìkan láwọn lọ́wọ́ a sì máa ṣoríire. Mountain Music Investment ló gbé jáde 31st of October agosi jùmọ̀tà ìkó tẹlifon 0120078 tàbí 08033200187 àti 08023647778 sub 29 oṣù ní shopping center oṣù di èkó tẹlifon 08023656693 16 Adéyọlá shopping complex Ògùnpá Ìbàdàn tẹlifon 08052502360 ẹ̀rà kẹ́wò ẹ̀ ó gbà kó kọjá bẹ́ẹ̀. síbẹ̀ a sì máa ṣoríire. mo jẹ́ kí ọlọ́run ọba tó sọ pé kò sẹ́ni ìjọ tó yẹ máa jẹ́ kí àfòun náà. ayọ̀ ńlá ni kọ́lọ́hún ó gbé yẹn kó sì dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ kí wàá lè rìn tọ́lọ́hún ọba nígbè tó kọ́ tí kò gbé. ọdún bàtẹ́ bala ọdún kásẹ̀ ọdún CD àti fídíò CD orin Alhaji Ibrahim Labaika yìí tó pè ní mo jẹ́ ìpè ọlọ́run bẹ́ẹ̀ sókè. mo jẹ́ pé ọba tí ń pè mí láti já sí wọ́n fi mí mọ̀lẹ́ àánú rẹ̀ títí láéláé. ọdún kásẹ̀ ọdún CD àti fídíò CD mo jẹ́ ìpè ọlọ́run ti wà nígbà tó rán wọn pa lábẹ́ àṣẹ ẹlẹ́sẹ̀ Mountain Music Investment 31st of October agosi jùmọ̀tà ìkó tẹlifon 0120078 tàbí 08033200187 sub 29 oṣù shopping center oṣù di èkó tẹlifon 08023656693 number 16 Adéyọlá shopping complex Ògùnpá Ìbàdàn tẹlifon 08052502360 audio cassette audio CD àti video CD mo jẹ́ ìpè ọlọ́run ti wà ń tà tó ń tà wìtìwìtì ẹ máa rà ó. kama ṣe bá sáré àwọn tàbí sílẹ̀ lọ́rùn. ìlú mẹ́ta ìlú aláyọ̀ táwa mùsùlùmí ọ̀rọ̀. kò máa bá wa o àrùn máa ń ṣe wá. tí ó fò lókè ìwàlá ìwọ̀n kí n lè mọ̀. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من فجعة الموت أعوذ بالله من موت العلماء أعوذ بالله من موت الرجال والنساء أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. ìgbà ilé àdúrà ni ẹja gbámú ìgbà ilé àdúrà ni ẹja gbámú bájàrú kì í ti wí àyà Sùlẹ̀mánà
ìgbà ilé àdúrà ni ẹja gbámú kọ̀yà lùfáà kọ̀yà ọmọ kéwù kọ̀yà lùfáà kọ̀yà ọmọ kéwù bí láfilẹ̀ mọ̀nà ni ẹja ké bí kúrì sí ilẹ̀ mọ̀ tó dájú làkàdíjà kúnlẹ̀ mọ̀ tó dára bẹ́ẹ̀ jẹ́jà ilé ọmọ kúlẹ̀ àwùsù ẹ̀bẹ̀ Ọlọ́run ló kù fún kó wá ẹ̀bẹ̀ Ọlọ́run ló kù fún kó wá ẹ̀bẹ̀ Ọlọ́run ló kù fún kó wá bẹ́ẹ̀ jẹ́jà ilé ọmọ kúlẹ̀ àwùsù ẹ̀bẹ̀ Ọlọ́run ló kù fún kó wá. níjọ́ tọ́lọ́mbà fẹ́ gbẹ̀mí àwọn mùmínì màláíkà tí ń gbẹ̀mí àsìwá bá wọn alálọ̀ ní mú ẹ̀wá ìrẹ̀lá gbájá gbogbo wọn tó ní sátidà wọn sílẹ̀ gbogbo ilé tó kọ́ sátidà wọn sílẹ̀ gbogbo ọmọ tó bí sátidà wọn sílẹ̀ gbogbo dúkìá rẹ̀ sátidà wọn sílẹ̀ gbójú sókè wọlé rẹ̀ lálìjáná tààràtàrà dìde nílẹ̀ kò sì máa kà lọ tààràtàrà dìde nílẹ̀ kò sì máa kà lọ tààràtàrà dìde nílẹ̀ kò sì máa kà lọ. níjọ́ tọ́lọ́n fẹ́ gbẹ̀mí àfàwà Sàlátì níjọ́ tọ́lọ́n fẹ́ gbẹ̀mí Allahu Latifu níjọ́ tọ́lọ́n fẹ́ gbẹ̀mí ọmọ ń da Sàlátì níjọ́ bí àwọ̀ wọlé níjọ́ Jímọ̀ màláíkà tí ń gbẹ̀mí ló sì wá bá wọn ọlọ́lọ́ ní mú ẹ wá ọmọ Sàlátì ọlọ́lọ́ ní mú ẹ wá Allahu Latifu ọlọ́lọ́ ní mú ẹ wá Sheikh Abdallah gbogbo owó tó ní dákúndà wọn sílẹ̀ gbogbo ọlá tó ní sátidà wọn sílẹ̀ gbogbo ayé tó ní sátidà wọn sílẹ̀ gbogbo dúkìá rẹ̀ sátidà wọn sílẹ̀ lọ́mọ bíbí inú dákúndà wọn sílẹ̀ àtàwọn ọmọ kéwú sátidà wọn sílẹ̀ gbójú sókè wọlé rẹ̀ ọmọ Sàlátì gbójú sókè wọlé rẹ̀ Allahu Latifu gbójú sókè wọlé rẹ̀ Sheikh Abdallah gbójú sókè wọlé rẹ̀ lálìjáná o tààràtàrà dìde nílẹ̀ kò sì máa kà lọ tààràtàrà dìde nílẹ̀ kò sì máa kà lọ tààràtàrà dìde nílẹ̀ kò sì máa kà lọ. Ya Rabbana ya Ilahi ya Rabbana bil Mustafa igfiri warham Sheikh Sàlátì ya Rabbana ya Ilahi ya Rabbana bil Mustafa igfiri warham Sheikh Sàlátì ya Rabbana ya Ilahi ya Rabbana bil Mustafa igfiri warham Sheikh Sàlátì ya Rabbana ya Ilahi ya Rabbana bil Mustafa igfiri warham Sheikh Sàlátì. دخلنا مكرهين ولما ألفنا خرجنا مكرهين أولي ní tipátipá a ó sì kúrò níbẹ̀ ní tipátipá
kú rẹ̀ yàrá bàánà yà ìlàyé yà ìlàyé yàrá bàánà bílẹ̀ mustapha igi fèrè wàrẹ̀ àmúṣe àsọ̀láti lẹ́jẹ̀ wà nàmúdí wáyé dàn bàdà wáyé dẹ́ wàmà ń kọ́dì mọ́dọ́ kọ́dì fàtà fílẹ̀ àrídì yóò sàdùn àwálé ayé lọ́kọ̀ọ̀kan a ó sì kúrò níbẹ̀ lọ́kọ̀ọ̀kan ẹni tó bá ti wá tiẹ̀ ti tán láyé àmọ́ àwọn ẹni ọlọ́wọ́n bí wọ́n bá kúrò láyé tí wọ́n ò tán mọ̀lánà sàlàtì aláwọ̀ láti bọ̀ ṣẹ́yìnkùnà bùdàlà tí wọ́n ò tán láyé ṣẹ́yìnkùnà bùdàlà tí wọ́n ò tán o yàrá balẹ̀ àìláyé àìláyé yàrá balẹ̀ ilé mustapha igi fèrè wàrà àmúṣe àsàlátì àtẹ̀yìntò ìkùbúrà fanádẹ́yìntòhà àtẹ̀yìntò ìkùbúrà fanádẹ́yìntòhà wàhálà limu asamu wàlimu takẹ́ wàhálà limu dìkù bisulitani wàhálà limu dìkù bisulitani wàhálà limu ìsù bisulitani wàhálà azizu ìzàmà bùtàkà wàhálà limu lábà ìzàmà dàá wàhálà azizu ìzàmà fàdà kàfànà jami'a wàmà mùkùbìrà wàmà tù jami'a wàmà tàlíkàbà yàrá bàánà mo dẹnu gbó ìbọn palọ́lá mo dẹnu bùbù àwọn ẹja ń pariwo mo dẹ́rí ọ̀dàn àwọn ọ̀dàn fún mi lẹ́sìn kí ni wọ́n ń wí fún mi ọmọ sàrù mi kí ni wọ́n ń sá fún mi wọ́n lẹ́yìn ọmọ nkẹ́kàn ẹ ò mẹ́ni tó lọ nínú ilé ayé ṣé ibù sàlátì yawmunla yawmaini báàgán tó sì ṣé ibùnà sàlátì ṣé ibùnà abudala ẹni rẹ lọ àwọn ọ̀dàn fún mi lẹ́sìn ìbò fún mi lẹ́sìn àtàgùn fún mi lẹ́sìn ilé ayé àtọ̀run fún mi lẹ́sìn wọ́n ní ẹni rẹ lọ ṣé ibù sàlátì wọ́n lẹ́ni rẹ lọ orí wọn máa yàrá bàánà bílẹ̀ mustapha igi fèrè wàrà àmúṣe àsàlátì yàrá bàánà yà ìlàyé yàrá bàánà bílẹ̀ mustapha igi fèrè wàrà àmúṣe àsàlátì yàrá bàánà yà ìlàyé yàrá bàánà bílẹ̀ mustapha igi fèrè wàrà àmúṣe àsàlátì igi fèrè wàrà àmúṣe àsàlátì igi wàrà àmúṣe àsàlátì igi fèrè wàrà àmúṣe àsàlátì igi fèrè wàrà àmúṣe àsàlátì igi fèrè wàrà àmúṣe àbúdàwùwà igi fèrè wàrà
صلاتي اغفر وارحم لك بالاشرافي اغفر وارحم شيخ صلاتي اغفر وارحم شيخ صلاتي اغفر وارحم شيخ صلاتي اغفر وارحم شيخ صلاتي اغفر وارحم شيخ صلاتي. olólùfẹ́ o jọ̀wọ́ má jẹ́ ká ṣe ń tí ó dá o balẹ̀ dúpẹ́ fúnra wa olólùfẹ́ o. ìjìnlẹ̀ ìfẹ́ orin tó yẹ ká máa gbọ́ lọ́dẹ̀ wákàtí máa wò nínú ilé wa ìjìnlẹ̀ ìfẹ́ orin rèé ọ̀rọ̀ rèé àdìjú èdè bámúbámú ìjìnlẹ̀ ìfẹ́ kà síwájú. èèyàn mélòó ló fẹ́ bí hàn tó gírò bá lánú ọlọ́run bá kò lè rí bí wọ́ ìfẹ́ ni àwa méjèèjì máa ṣe jẹ́ káyé túká rántí bá ẹ̀kọ́ òkọlà ewé ló kọlà ṣáà ẹ̀kọ́ ilé ẹni láti jòkété onídodo ìyàwó gbàgọ́ra yìí kò lè pẹ́ nílé ọkọ ká máa jura ẹni bí àpò èlùbọ́ ló parí ṣìkì lọ́wọ́ ẹni lọ́wọ́ mọ́jà ṣe tí ó ga kálẹ̀ fífẹ́ fúnra wa. Dr. Asaki Rahim Latif ló kọ́ multi music investment ló gbé jáde nọ́mbà 35 agosi ìdìdú mẹ́ta ẹ̀kọ́ tẹlifon 01-200-788 tàbí 080-33-200-187 àti 080-236-4-778 subject náà sọ̀rọ̀ shopping center sọ̀rọ̀ ẹ̀kọ́ tẹlifon 080-236-5693 nọ́mbà 16 Adéyọ̀lá shopping complex Ògùnpá Ìbàdàn tẹlifon 080-5250-2300 audio cassette audio CD àti video CD rẹ ti wà ń ta tó ń ta wàràwàrà get your copy fast. ojú wo mi ìwọ ló lù fẹ́ ojú wo mi o ìwọ ló lù fẹ́ epo ni wọ́n ń bá nípín ìyọ̀rọ̀ ń bá nípín ẹnìkan èmi bá nípò ló lù fẹ́ àtẹ̀sìn àtiwá tí mo rí lára ẹni mo. olùwàṣekẹ́rẹ́ fún ṣẹ́yìnkùnà abudala olùwàṣekẹ́rẹ́ fọmọ rìfáì sàlátì. 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 akíbàtú ṣẹ́yìnkìnà akíbìlì àṣìráfì akíbàtú ṣẹ́yìnkìnà akíbìlì àṣìráfì fìríṣàtì rọ́dìyà. kutufu adaliya olùwàṣekẹ́rẹ́ fún ṣéyìnwúnà abudala olùwàṣekẹ́rẹ́ fọmọ rìfáì sàlátì. yáyàtú ànàfùsùlì mùtìmáyìnà rọ́gìrà ìdálìlà maridiya tàn rọ́dìyà àfimásíkànà tọ́yìnbá olùwàṣekẹ́rẹ́ fún ṣéyìnwúnà abudala olùwàṣekẹ́rẹ́ fọmọ rìfáì sàlátì. mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú orin tó síwájú mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú orin tó síwájú. wàláwùká nàti dúníyà tẹ̀dúmù ní àlìyá làkàna rasulullah yáyà wà bákíyà wàlákìnnà tẹ̀fúnà wàyẹ̀fúnà nàìjíríà wàtẹ́bùkálìmọ̀ àṣìwà zunubu kàmáyà olùwàṣekẹ́rẹ́ fún ṣéyìnwúnà abudala olùwàṣekẹ́rẹ́ fọmọ rìfáì sàlátì. ọba ṣe pé ní ayé tá ń gbé
gbére ni ànábì wa Muhammad kò bá ti kú láyé Maulana Jilani kò bá ti kú láyé Usmanu bunu Fodiye kò bá ti kú láyé ìyáfa wa Salati Sheikhu Indarufai bàbá wa Sheikhu Nasir bàbá wa Jongolo bàbá wa Asukuti bàbá wa Bigore ọmọ ìyá ní sòrò bàbá wa Sheikhu Adam Sheikhu Yaya Lagodi àlùfáà wa Shazali Sheikhu na Salati Yakibu na lè Ashrafi gbogbo àwọn àwòlíyàwó ṣùgbọ́n lílọ tí wọ́n ń lọ ló bá bùkù balẹ̀ ayé ṣùgbọ́n lílọ tí wọ́n ń lọ ló bá bùkù balẹ̀ Olúwa ṣe kẹ́rẹ́ fún Sheikhu na Abudallah Olúwa ṣe kẹ́rẹ́ fún ọmọrin báyìí sọ̀dá. Aláwọ̀ àná rọ́bà náà sí àbúkọ̀ nàbí àná Sayyidina waladina amúlùkà ànàmádìyà aláìka minallahi sàlámù tahiyatan wàhùdíkìrìkà jannati minal yadmi radiya. Olúwa ṣe kẹ́rẹ́ fún Sheikhu na Abudallah Olúwa ṣe kẹ́rẹ́ fún ọmọrin báyìí sọ̀dá. Olúwa ṣe kẹ́rẹ́ fún Sheikhu na Abudallah Olúwa ṣe kẹ́rẹ́ fún ọmọrin báyìí sọ̀dá. Olúwa ṣe kẹ́rẹ́ fún Sheikhu na Abudallah Olúwa ṣe kẹ́rẹ́ fún ọmọrin báyìí sọ̀dá. Olúwa ṣe kẹ́rẹ́ fún Sheikhu na Abudallah Olúwa ṣe kẹ́rẹ́ fún ọmọrin báyìí sọ̀dá. Olúwa ṣe kẹ́rẹ́ fún Sheikhu na Abudallah Olúwa ṣe kẹ́rẹ́ fún ọmọrin báyìí sọ̀dá. Olúwa ṣe kẹ́rẹ́ fún Sheikhu na Abudallah Olúwa ṣe kẹ́rẹ́ fún ọmọrin báyìí sọ̀dá. Olúwa ṣe kẹ́rẹ́ fún Sheikhu na Abudallah Olúwa ṣe kẹ́rẹ́ fún ọmọrin báyìí sọ̀dá. نكبنا الأشراف نكبنا الأشراف اللهم اغفر لشيخ نكبنا الأشراف نكبنا الأشراف نكبنا الأشراف اللهم اغفر لشيخ نكبنا الأشراف يا ربنا يا إلهي يا ربنا يا إلهي اغفر لشيخ صلاتي نكبنا الأشراف بياك طه وياسين نكبنا الأشراف نكبنا الأشراف اللهم اغفر لشيخ نكبنا الأشراف يا ربنا لا تصيبنا يا ربنا لا تصيبنا بفتن بعد الوفاة يا ربنا لا تصيبنا بفتن بعد الوفاة وخيرك نرجو الله لكل أهل الصلاة نكبنا الأشراف نكبنا الأشراف اللهم اغفر لشيخ نكبنا الأشراف الله لا زال وفاهي أولادهم ربي زينهم أولادهم ربي زينهم
síwájú rọ̀kìsí ni wọ́n mi ṣàwùrẹ́ kọ́lé ẹ̀dọ́wé bí àkìsí jìlìjìlá ni. nàkìbí náà lọ́sìràbẹ̀ nàkìbí náà lọ́sìràbẹ̀ Allahumma ghfirli shaykh nàkìbí náà lọ́sìràbẹ̀. Ya Rabbana la tusibuna ya Rabbana la tusibuna bifitani ba'dal wafati wa khayruka narju ilahi likulli ahli salati. Nakibina la shirabi nakibina la shirabi Allahumma ghfirli shaykh 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 nakibina la shirabi ya kito awe ase nakibina la shirabi. ẹnu má pa mí ṣùgbọ́n káwa náà máa sọ ẹnu wa ọ̀rọ̀ tó bá ti balẹ̀ ò ṣeé kó mọ́ bẹ́ẹ̀ dá ògbà kájàlá ògbà kodoro láàrín ẹnu àṣẹ ìjà lábalẹ̀ nílò kí nǹkan rere ó bàjẹ́ ẹnu àṣẹ ti jáde gbangba látọwọ́ Sado Films Production àwọn òṣèré púpọ̀ ló kópa ńbẹ̀ ẹ̀dá onílé ọ̀la àgbàdo láre balógun ìyàbọ̀ òkú àjẹ́ kọ́lé ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fídíò kẹsẹ̀ àti fídíò CD ẹnu àṣẹ ti jáde papọ̀ lọ́wọ́ kan one time lẹ́bí ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ multi music investment 3542 àgòsí ìdúrómẹ́ta èkó tẹlifon 012000788 tàbí 08033200187 sub 29 Òṣòdì shopping center Òṣòdì èkó tẹlifon 08023656693 number 16 Adéyọlá shopping complex Ògùnpá Ìbàdàn tẹlifon 08052502330 fídíò kẹsẹ̀ àti fídíò CD ẹnu àṣẹ ti jáde papọ̀ lọ́wọ́ ẹ máa rà ó. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من فجعة الموت أعوذ بالله من موت العلماء أعوذ بالله من موت الرجال والنساء أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا مدينين ترجعون إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم صدق الله مولانا العظيم. هل الموت في الأقوال إلا
فريضة هل الموت بالأقوال إلا فريضة وهل أمة عاشت خلود المعيشة لقد أصدق الجبار قولي بلا مرى بأن كل لوز تهتئي بعد عيشتي لقد أصدق الجبار قولي بلا مرى بأن كل لبس تنتهي بعد عيشتي وأيقنت أن الله فعال ما يشاء وأن لا مجال نلتقي الحطف دانتي فصبرا أياما أسند الحتف فعله تقطع أثمار البلاد بغيشتي وإن كنت تبعث عن حقيقة سالكي لموهوب بين العالمين بدعوتي فوالله مما يهتوى قد حويته وبلغت منزلة الحقيقة بنيتي هدوت حصون الجاهلية بالنهى وقودت أتناب الضلال بوعظتي شربنا بكاس الفيد من كتر وعظه فسرنا كلما ناصحا بالحقيقة فيا ربي يا غفار اغفر لمرشدي صلاتي يا عبد الله شيخي وقدوتي فمطربكم ابن السرومي جليبكم مزيد البيان أرتجي بالسلامة فيا ربي يا غفار اغفر لمرشدي صلاتي وعبد الله شيخي وقدوتي فيا ربي يا غفار اغفر لمرشدي صلاتي وعبد الله شيخي وقدوتي هل الموت في الأكوان إلا فريضة ولأمة عاشت خلود المعيشة لقد يصدق الجبار قولي بلا مرى بأن كل نفس تنتهي بعد عيشتي فيا ربي يا غفار اغفر لمرشدي صلاتي وعبد الله شيخي وقدوتي وأيقنت أن الله فعال ما يشاء وأن لا مجال نلتقي الأتي ودانتي فصبر أياما أسند الأتي فعله تقطع أسماء رالي بلاد بغيشتي فيا ربي يا غفار اغفر لمرشدي صلاتي وعبد الله شيخي وقدوتي وإن كنت تبحث عن حقيقة سالكي لموهوب بين العالمين بدعوتي فوالله مما
أكي قبل ياتي فيا ربي يا غفار اغفر لمرشدي صلاتي وعبد الله شيء وقدوتي هدمت وصول الجاهلية بالنهى وقودت أتنا بعد الضلال بواسطه شربنا بكاس فيد من كتر واسيه فسرنا كلمة ناسيا بالحقيقة فيا ربي يا غفار اغفر لمرشدي صلاتي وعبد الله شيء وقدوتي فيا ربي يا غفار اغفر لمرشدي صلاتي وعبد الله شيخي وقدوتي فمتربكم ابن سرومي تليبكم مزيد لبيان أرتجي بسلامتي ويا ربي يا غفار اغفر لمرشدي صلاتي وعبد الله شيخي وقدوتي فيا ربي يا غفار اغفر لمرشدي صلاتي وعبد الله شيخي وقدوتي ويا ربي يا غفار اغفر لمرشدي صلاتي وعبد الله شيخي وقدوتي الله يرحمه الله يكرمه الله يبعثه في أحسن صور الله يرحمه الله يكرمه الله يبعثه في أحسن صور ويفرحون إذا جاءت هديتهم كلا يفرح بالإهداء من زمن الله يرحمه الله يكرمه الله يبعثه في أحسن صور الخبز ينفع والإتهام من مركه دائر ردي وما من شبهة القزر الله يرحمه الله يكرمه الله يبعثه في أحسن صور وترك قبورهم وجلس لتونسهم ودعو لهم دائما في الليل والنهار الله يرحمه الله يكرمه الله يبعثه في أحسن صور يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبد الله صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبد الله صلاتي يا ربي بالقرآن ولمصطفى الأدنى بشيخنا الجيلان ومدى التجار ارحموا بيد الله صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبد الله صلاتي يا ربي بالأرمين
سبتين يا ربي بالجبل اغفر لعبد الله صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبد الله صلاتي يا ربي بالأنبياء ولأولياء الأصفياء ولعلماء الأتقياء ارحموا بيد الله صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبد الله صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبد الله صلاتي يا غفار يا ربي يا غفار اغفر لعبد الله صلاتي اغفر لعبد الله صلاتي لعبد الله صلاتي اغفر لعبد الله صلاتي اغفر لعبد الله صلاتي اغفر لعبد الله صلاتي ارحموا بيد الله صلاتي اغفر لعبد الله صلاتي اغفر لعبد الله صلاتي اغفر لعبد الله صلاتي اغفر